ọ̀rọ̀ yìí wá lágbára o, ọ̀rọ̀ Olúwo àti àwọn oníṣẹ̀ṣe lẹ́nu lọ́lọ́ yìí ó ní agbára gidi gan. Ẹ tí wọ́n gbọ̀n àlàyé tí Oluwo Ifa táwọn náà tún ṣe nínú fọ́rọ̀ yìí nípa Olúwo tilẹ̀ wò ọba Adéwálé Abdulrasheed Àkànbí. Bàbá wo yìí wọ́n ṣe àwọn àlàyé rẹpẹtẹ lóríṣiríṣi àmọ́ wọ́n wá ń sọ categorically wípé Olúwo tilẹ̀ wò ọba Abdulrasheed ṣì ń padà bọ̀ wá bẹ̀bẹ̀. Wọ́n ní Olúwo ṣì ń padà bọ̀ wá fẹnu gbolẹ̀ níwájú àwọn aláwo, níwájú àwọn oníṣẹ̀ṣe, níwájú gbogbo àwọn ọmọ awo pátápátá nílẹ̀ Yorùbá fún gbogbo àbùkù tí wọ́n ti fẹnu sọ sí wọn látẹ̀yìnwá. Ẹ gbọ́ ẹ̀yin èèyàn, ṣé ó ṣeé ṣe àbí kò ní ṣeé ṣe? Nínú fọ́nrán yìí bàbá wo ìṣàlàyé rẹpẹtẹ, kódà wọ́n mẹ́nu bà ọ̀rọ̀ arákùnrin kan tó wọ́ sórí ètò Yinka Ayefele lélẹ́yìí tó dá họ́wùhọ́wù lẹ̀ lórí ayélujára ní nǹkan bíi ọ̀sẹ̀ mélòó kan báyìí sẹ́yìn tí kálukú ń gbà bí ẹni gbàgbọ́ tí bàbá wo ìjó di mímọ̀ wípé irọ́ lásánlásán òun ni arákùnrin ọ̀hún pa lórí ètò Yinka Ayefele pé torí ní gbogbo ilẹ̀ Yorùbá bí ilẹ̀ Yorùbá ṣe tóbi tó láti gbà táwọn ti ń ṣiṣẹ́ àwòbọ̀ àwọn òró òṣàlẹ̀ Yorùbá kankan tó ń gbódìdí ẹni. Wọ́n ní kò sóòṣàlẹ̀ Yorùbá kankan tí wọ́n ń fi ẹ̀jẹ̀ èèyàn rúbọ fún. Ọ̀rọ̀ yìí ní agbára o ẹ̀yin èèyàn. Nínú fúnrán ìbábá yìí ni Olúwo tilẹ̀ wò wọ́n challenge Olúwo. Kí ni challenge tán fún Olúwo? Ẹ̀yin èèyàn mi ẹ má gbàgbé láti máa bá mi follow DIGINAIJA online TV lórí Facebook. Link kan wà ní comment section fídíò yìí tó máa gbé yín tààrà lórí Facebook page wa. Lórí YouTube ẹ máa tẹ subscribe button tó wà lábẹ́ fọ́nrán yìí, ẹ sì máa bá mi like and share, ẹ máa bá mi pín fọ́nrán kó máa lọ káàkiri nítorí níbi tí ọ̀rọ̀ Olúwo tilẹ̀ wò àti tàwọn oníṣẹ̀ṣe tó dé dúró yìí ó ti dojú ọ̀gangan. Wọ́n challenge Olúwo, wọ́n ní bólúwo bá dára ẹ̀ lójú kó lọ gbé adé ìṣẹ̀ṣe ìlú Ìwó kò dé sórí wò. Ọ̀rọ̀ ńlá ni, ọ̀rọ̀ tó tóbi ni. Ẹ̀yin èèyàn ẹ bá ń fi kalẹ̀ sí kájọ gbé fọ́nrán yìí yẹ̀wò kẹ́sì máa fi ro ti yín nípa ìsí kọ́mẹ̀ntì. Kò sí tó jọ àwọn oníṣẹ̀ṣe kan fi Yorùbá tá a bá fi Yorùbá àwọn náà kò ní má pàtó yìí. Ó fẹ́ gbọ́ ètò kan náà tán lẹ́yìn kan ní 78 ìlú ìjà tó fi Yorùbá. Kí Yinka Ayefele tó ṣe kábílá gan onímọ̀ ìgbà pé Yinka lè ṣerú ẹ̀ torí ẹni tó ń tún nǹkan ṣe ni torí rédíò ẹ̀ tó dá sí Abẹ́òkúta wà ní ṣe ló ń tún ṣẹ̀ṣẹ̀ wá ṣe tẹ́lẹ̀ àtọwọn ọlọ́pàá àtàjọ ń ṣe mítìnì bẹ́ẹ̀ tájọ ń ṣe program kò sí tó jọ gbogbo olùtí wọn bá ń ta ìjẹsẹ̀ sílẹ̀ ìlú yẹn ò lè tóró gbogbo olùtọ́ bá yẹ pé ẹ̀jẹ̀ ni wọ́n fi ń ṣe tutù tó jẹ́jẹ́ èèyàn ò lè tóró nígbà láti pa ewúrẹ́ dé àgbò àgùntàn àtẹ́díyẹ tá máa níyàn lókù kò sí ẹni tárúgbó ẹ̀ máa dàgbàdàgbà tó máa fẹ́ kó kú káàbò torí èèyàn ẹ̀ síkúsíkú àrùn sọ ní láti fi bá ìṣẹ̀ṣẹ̀ wa jẹ́ òun ni tá a bá rí dáadáa náà tá a bá rí dáadáa nínú ẹ̀sìn méjèèjì ẹ̀ náà ibi tí wọ́n náà ti ní wọ́n fi yàn ṣe tutù wá nígbà yóò mú Ísírẹ́lì ẹ̀rù wọ́n ní wọ́n ń fi ọmọ wọn. wọ́n fọmọ wọn rúbọ àwa Yorùbá yìí náà la sọ wípé òrìṣà ní àwọn ọdẹ́jì káàdì jẹ́ kí wọ́n pàdéjì mọ́ wọ́n pàdéjì olóyìnbó pàdéjì gbàkan ni. Àwọn òòṣà náà pé àwọn òòṣà Báálì. Báálì tó ṣe ti wá ilẹ̀ Yorùbá wá bí torí ilẹ̀ Yorùbá nífẹ̀ẹ́ yàn a nífẹ̀ẹ́ ara wa gan ní òde níbí kan gbogbo òrìṣà pátápátá lómi tó ń jẹ kì í tí kò jẹjẹ wa bàbà tí kò jẹjẹ ara. Kò sóòṣà ilẹ̀ Yorùbá kan tó ń jẹjẹ ẹ̀jẹ̀ èèyàn. ìrírí. Àjẹ́ pé bóyá òun ló jẹ́ oyíwọ́ fún Baṣọ̀run Gáà. Òun ní ìgbà tó bẹ́ẹ̀. Ẹ̀rí pé àdàbí agbára wà ilẹ̀ Yorùbá tó máa ń sọ ẹran di èèyàn tó bá lù kọ́ dẹ̀. Ó yà ẹran rò tó bá dé pé ẹran rò bí tó máa yìn fún tó bá dé pé máa fẹ́ déèyàn àti padà dídẹ ẹranko. Agbára wà ilẹ̀ Yorùbá. Agbára wà ó lè ṣùgbọ́n bẹ́ẹ̀ kò sí oúnjẹ bá ń pààyàn. Ó dà nígbà tó wá di pé àwọn babaláwo mọ̀ pé ní tàwọn ìntífá rán àwọn làwọn ń ṣe ìntífá sì rán àwọn inú Olódùmarè dùn sí. Kí ló wá fà á tó fi jẹ́ pé àwọn onífá àwọn oníṣẹ̀ṣe bẹ̀rẹ̀ sí bínú báyìí tí wọ́n sì ń fẹ̀hónú hàn sí àwọn tí wọ́n ń dìde lòdì sí wọn? Fún àpẹẹrẹ Olúwo tilẹ̀ wò ọ̀gọ̀ọ̀rọ̀ làwọn oníṣẹ̀ṣe tí wọ́n ń bínú sí lọ́wọ́lọ́wọ́
wípé ọba aláyé táwọn retí pé ó ṣe àgbélárugẹ ìṣẹ̀ṣe ó wá dẹni tó ń tẹ ìṣẹ̀ṣe mẹ́rẹ̀. Agboisa is not culture and tradition. It is a way of worship. Let everybody worship what they want, but don't mix it with the beautiful, great Yoruba culture. a ní fìlà pé ní ìjọ kan ní níyì mọ́. nígbà ní kí nǹkan pọ̀ sí a lè tọmọ kan ó ti Olúwo sọ̀rọ̀ ni ó ti ọní tẹnu bá jẹ ojú àti owó tó ń gbà lọ́dọ̀ wọn ara òun ló ń ṣiṣẹ́ Olúwo tí tóun kò iṣẹ́ ọba ó ní ẹ̀mí àlòun ẹ̀mí àgùdẹ̀ ṣe ti Yorùbá àgùdẹ̀ ìjọba àgùdẹ̀ ṣe ní àpọ́lé ẹni tí adé bá ti ṣí lórí ẹ̀ ẹni àtẹ̀kù ni ara ti kì í ṣe ní àpọ́lé ti àgbéyẹ̀gbẹ́ máa ọ̀rọ̀ Rashidi pè ní tó máa jẹ ìgbìjẹ̀kú gbọ́ ọ̀bọ̀ ní ìwò òjọba ẹ̀mí ìwò ẹ̀mí Ògì òun ni ẹ̀mí Ìlọrin ni òṣèmí ìwò ló ṣe Olúwo fi wò ẹ máa tó rọ́bà rò ó ti ẹ máa tó rí ṣé bá rí gbogbo tọ̀tọ̀ ń pa lórí ẹ̀ ṣé ó kíjọ ọba kan ń gbórí tàgbàgbà tó bá rí pé kan capture òun náà ti máa padà pé akú ọdún yìí o ebi wá ti wà lára ẹni ń gbégbé tó ti jọba ló ń ṣèpìlà ọmọ látàrí ọba ó ti gbàgbé lọ́pàá Olúwo wọ́n sọ fífẹ́ gbàgbé pa ẹ̀ ó máa padà wà bẹ̀bẹ̀. Olúwo ń padà bọ̀ wá bẹ̀bẹ̀ lọ́dọ̀ ẹ̀yin oníṣẹ̀ṣe ó ti tọ̀tọ̀ tí ó túbá pé ó ti sọ wípé ẹ̀jẹ̀ nǹkan kan o. àyíká máa wò ó sọ́gbà ọ̀rọ̀ a máa wò sọ́gbà ọ̀rọ̀ láti sọ yẹn. ṣùgbọ́n Olúwo fúnra ẹ̀ wá jáde padà wípé gbogbo yín kò sí ń tẹ́ ẹ lè fòun ṣe. bẹ́ẹ̀ni ṣàfihàn ó ṣàtẹ̀ kó máa dá ṣẹṣẹ yẹn. ó dé adé ìṣẹ̀ṣe yẹn wò. ó dé náà yà máa fi mẹ́wàá. Olúwo tilẹ̀ wò ọmọ pé èèwọ̀ mọ̀ ni kó tó dá dé ìṣẹ̀ṣe báyìí. pé kó dé wò. Èmi ò ṣe ti ṣe nǹkan kan bẹ́ẹ̀ ṣe ń wò mí yìí. Àwa wá Ọlọ́run ọba ló rán mi ní tó sì rán mi sílẹ̀ Yorùbá. Wọ́n ẹ̀ tí ì rí babaláwo ta ni wọ́n kéré sẹ́mi babaláwo èṣù gan tọ́jọ́ ga wọn. Níjọ́ Ọlọ́run dá baba ńlá mi ó ní kókò ìbàlẹ̀. Ṣé ìta lójú nínú àwọn èmi àtẹ̀sùn? Àbẹ́rí pọ́rọ̀ ńlá lọ̀rọ̀ yìí ọ̀rọ̀ yìí lágbára gidi kan. Àlàyé lẹ́gbọ́ tí Oluwo Ifa táwọn náà tún ṣe nínú fọ́nrán yìí ọ̀rọ̀ lẹ́gbọ́ tán sọ nípa Olúwo wọn lÓlúwo ṣì ń padà bọ̀ wá bẹ̀bẹ̀ wọn padà bọ̀ wá fẹnu gbolẹ̀ níwájú gbogbo àwọn oníṣẹ̀ṣe lórí gbogbo ọ̀rọ̀ àbùkù tí wọ́n ti sọ sí wọn. Pé kódà adé ìṣẹ̀ṣe tó wà nílùú Ìwó Olúwo ò tẹni tó lè dé adé ìṣẹ̀ṣe òun sórí wọn. Ẹ gbọ́ ẹ̀yin èèyàn ó ní agbára. Kí lè ro tiyín ojú wo lẹ́yìn náà tún fi wo ọ̀rọ̀ yìí ìyàwó ló kọ sí yín ẹ má bá mi sọ opinion tiyín sí kọ́mẹ̀ntì o. Ẹ má gbàgbé láti máa bá mi follow DIGINAIJA online TV bẹ́ẹ̀ yóò bá ti follow wa tẹ́lẹ̀ lórí Facebook link kan wà ní comment section fídíò tó máa gbé yín lórí Facebook page wa lórí YouTube ẹ̀yin kan máa bá mi tẹ aago subscribe button tó wà lábẹ́ fọ́nrán yìí ẹ máa click lé lórí ẹ máa like ẹ máa share kẹ máa bá mi pín fọ́nrán yìí kó máa lọ káàkiri kébì àti yín ká tó pàdé láyọ̀ àtàláfíà ó dàbọ̀ ẹ ṣeun tẹ́ ń darapọ̀ mọ́ mi ní gbogbo ìgbà.